iléeṣẹ́ ọlọ́pàá ṣàwárí ilé ọmọ aláìníyàá tí wọ́n ti ń ta ọmọdé nílùú Àbújá o. iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà ní àwọn máa ti gba àwọn ọmọdé 23 kan kalẹ̀ kúrò ní ilé àwọn ọmọ aláìníyàá kan èyí tó wà ní agbègbè Ongowari ní Kubwa nílùú Àbújá o. ìyẹn tí ń ṣe olúùlú orílẹ̀-èdè wa Nàìjíríà. wọ́n ní ilé ọmọ aláìníyàá ó ní àwọn máa gbọ́ pé wọ́n máa ń kó àwọn ọmọ náà lọ sí ilẹ̀ òkèrè láti lọ fi wọ́n sìngbà o. lára àwọn ọmọdé náà ó ní gbàgbọ́ wà pé wọ́n ti lò tó ọdún 3 ní ilé náà. agbẹnusọ ọlọ́pàá Kaduna Mazir Hasan ó mà sọ pé ìpínlẹ̀ 7 ó ní àwọn ti gbà yẹ́bẹ́yẹ́bẹ́ báyìí lójúnà àti tú àṣírí àwọn tó ṣiṣẹ́ ibi yìí àti láti náwó gan àwọn tó lọ́wọ́ nínú jíjí àwọn ọmọ gbé tí wọ́n sì fi wọ́n sọ́fà o. lára àwọn tí orí mọ̀ tó kó yọ yàtọ̀ sí àwọn ọmọdé náà ni àgbàlagbà ọkùnrin 2 àti obìnrin 5. Mazuru ni lára àwọn ọmọdé náà ó ní wọ́n mà jí gbé o lábẹ́ àwọn òbí wọn tí wọ́n sì jí àwọn mìíràn gbé ní ibòmíràn. ó ní èèyàn 8 ó ní àwọn ti náwó gọ́ báyìí lára àwọn tó ń ṣiṣẹ́ ibi náà táwọn sì gba àwọn ọmọ 2 tí ọjọ́ orí wọn kò ju ọdún 2 sílẹ̀ àtàwọn 7 mìíràn. ó wáá fi kọ́rọ̀ rẹ̀ pé àwọn òbí àwọn ọmọ ọ̀hún ó ní wọ́n ti ń yọjú báyìí láti gba àwọn ọmọ wọn tó fi má Deborah tí wọ́n ti ń wá o láti ọdún 3 sẹ́yìn. agbẹnusọ ọlọ́pàá náà wá sọ pé ilé ọmọ aláìníyàá kan tó wà ní agbègbè Kubwa nílùú Àbújá tí orúkọ rẹ̀ ń jẹ́ Deborah Orphanage Home ó ní àwọn ti ṣàwárí àwọn ọmọ náà. ó ní àwọn ọ̀rọ̀ tí àwọn rí gbà lẹ́nu àwọn èèyàn tí àwọn náwó gan ni àwọn fi ṣàwárí ọmọ 23 àti kó 17 nínú àwọn ọmọ náà fún ìjọba ìlú Àbújá o tí a sì ti fa àwọn ọmọ yòókù lé àwọn òbí wọn lọ́wọ́ báyìí. ó wá ṣàlàyé pé o ọ̀pọ̀ àwọn ọmọ yìí ó ní wọ́n máa ń kó láti ẹkùn gúúsù Nàìjíríà tí wọ́n sì máa ń tà wọ́n lọ́pọ̀ ìgbà fáwọn tó máa fi wọ́n ṣe ẹrú o. wọ́n ta ọmọ kan ní mílíọ̀nù náírà tí wọ́n sì ta òmíràn ní ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin náírà. Mazir Hasan ó ní àwọn ti gbé lára àwọn afurasí náà lọ sí ilé ẹjọ́ o tí ìwádìí sì ń tẹ̀síwájú pẹ̀lú àwọn mìíràn tí wọ́n sì jọ wà ní àgọ́ ọlọ́pàá. ìwà jíjí àwọn ọmọ gbé kì í ṣe ohun tuntun ní Nàìjíríà. láìpẹ́ yìí ó ní irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí máa wáyé ní Kánò níbi táwọn òbí kan tí wọ́n ti fẹ̀sùn kàn pé wọ́n ń jí àwọn ọmọ àwọn gbé tí wọ́n sì ń tà wọ́n sí ìpínlẹ̀ Anambra o. lẹ́yìn ìwádìí wọ́n ṣàwárí àwọn ọmọ náà wọ́n sì dá wọn padà fáwọn òbí wọn o. Àdúàgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹwàá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. a kù sinmi òní lágbára Ọlọ́run ọba a ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé o. a kú iṣẹ́ àdúrà ẹnì kọ̀ọ̀kan báyìí ni ó gbà.